ńlá ni kí ọlọ́run kọ̀míhàn ọmọ ẹ̀dá kú gbẹ̀yìnra kẹ̀báyọ̀ máyọ̀ mú ní. Àkòrí ọ̀rọ̀ mi tòní òun náà ni Sódómù gbẹ́ẹ̀nì àti tòní. Sódómù gbẹ́ẹ̀nì àti tòní. Wà á ti a gbọ́ ìtàn nípa Sódómù òun Gòmárà nínú ìwé mímọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ kí Jésù sọ níjọ́ kan òun lè jẹ mọ́ nǹkan mú mẹ́rùn bà Sódómù òun Gòmárà. Ìyá fẹ́rẹ̀ sàn kó Sódómù òun Gòmárà ju ìlú hàn ní ẹ̀ẹ́rà hàn ní ìgbé ayé kì í rà òde òní kàn í gbé. Ìyá fẹ́rẹ̀ dá lúrúkú ìyà àtúná burúkú ojú ẹ̀ Sódómù níjẹ̀ ẹni ètùgbẹ́ ẹni àti fẹ́rẹ̀ sàn ju irun ká ṣẹlẹ̀ sí ìra Sódómù ti òde òní. Ìkìlọ̀ lílá ni o. Lọ ìtàn Sódómù gbẹ ìráyé mọ̀ wí oṣẹ́ ubi oṣẹ́ ẹ̀ṣẹ̀ lẹ́kúnlẹ̀ ẹbẹ̀ kọ́lọ́ ń pa òdu kọ̀rọ̀ jóná àti sùfúrù kọ̀rọ̀ ọlẹ́hàn lórí. Òṣèrà tòní náà bá ọ̀ẹ̀mọ́ra ọ̀rọ̀ra súnmọ́ ọmọra ìjọ ti Sódómù àti Gòmárà ògbẹ́. Inú àkọsílẹ̀ àti àwárí ń kẹ́ lọ́lọ́dẹ òní bá ìyẹn rákẹ́ wádìí ìyẹn rákẹ́ wákùsà láti mú èrí jáde láti inú alẹ̀ kàn ń pè ní archaeology ń ṣàwárí o ní agbègbè ibi kí Sódómù àti Gòmárà ẹ̀ àlógbé ẹni ń ṣàwárí òkè Sódómù létí òkun kò ti kú orúkọ òkun lè yìí òkun kò kú orúkọ rẹ̀ lè yìí ẹ ṣe pé èsomi lébẹ̀ o. Wọ́n dẹ̀ ṣàwárí ọ̀wọ́n iyọ̀ òkìtì ọ̀wọ́n iyọ̀ ẹ̀kọ́ tọ́ka sí ti ọ̀yà Lot lẹ́jẹ̀ ẹni. Báà náà dẹ̀ ṣàwárí wí ó dàbí ìlú kò rì sínú alẹ̀ wọ́n ṣàwárí rẹ̀ lébẹ̀. Wọ́n ṣàwárí pé wọ́n pa òun rẹ́ wọ́n ṣàwárí lùgbà kan gbẹ́hùn kan gbẹ́lẹ̀ wọ́n rí nǹkan dàbí erírú àti àmì wí ọ̀nà ti jóbe rí kété wọn ní pátápátá wọ́n ṣàwárí lébẹ̀ àti òkò bíi sùfúrù kan ṣù bí òkò kété rẹ̀ ní rí létí Sódómù ayé ògbẹ́. Ṣùgbọ́n tòde òní bá ó dàbí àpẹẹrẹ ó dúró níbikíbi kan bá ti mẹ́rùn bà Sódómù ó dúró pẹ̀lú oṣẹ́ ẹ̀ṣẹ̀ pé àpẹẹrẹ kan bá wọ́n ké àṣà Sódómù ọ̀rọ̀ àṣà ibẹ̀ ni pé ọbùnrin bọ́bùnrin ṣe ọkùnrin bọ́kùnrin ṣe kété oríṣiríṣi ohun ríra kété kárìírí lóde òní bá bí Sódómù ayé ògbẹ́ létè ṣàn sí tòde òní. Ní tòde òní ààrẹ kọ́kọ́ lébẹ̀ wí Sódómù tùgbẹ́ ẹni wọ́n yóò mú ṣàfiwé ìyẹn ohun òde bàjẹ́ kẹ́ lọ láwùjọ tòní ìráyé mi ṣeré ṣùgbọ́n kò jẹ́ pé kété ohun burúkú kàn ń ṣe ní Sódómù àti Gòmárà ògbẹ́ kàn mẹ́ṣẹ̀ kàn máa ṣàlejò kàn mú ìmùtípara àpèjẹ àti ìṣekúṣe kàn sọ́dún ayẹyẹ kàn gbé lárugẹ ẹ̀kọ́ ni Ọlọ́run fẹ́ ká kọ́ lébẹ̀ kẹ́ẹ̀kọ́ kọ́ yẹ ká kọ́ lébẹ̀ nígbà kan Ọlọ́run fẹ́ pàlù nírun ọ̀rọ̀ yẹn áńgẹ́lì lọ síbẹ̀ yẹn áńgẹ́lì ní júṣẹ́ kó Lọ́ọ̀tì rìn à ń sùnmọ́jú wọ́n àwọn òbí kan ti fẹ́ sùnmọ́jú ni èèyàn ọmọ Bẹ́líálì èèyàn ọmọ burúkú ìlú nìna wọ́n dẹ̀ pàpà o kí Lọ́ọ̀tì kẹ́ mú èèyàn àlejò rán jáde kàn yọ̀ bá ń lé àjọṣepọ̀ wọ́n yàn fẹ́ mọ̀ àpẹẹrẹ wí irú ìlú kò jẹ́ pé à ń fẹ́ àlejò ayẹyẹ ẹ̀kọ́ lè yìí ni ọ̀rọ̀ ẹ̀kọ́ kà á dẹ̀ kọ́ lọ́ra ibẹ̀ náà ni pé
ẹ̀kọ́ ojú kòkòrò kò yẹ kó nìyàn sáhún fún àpẹẹrẹ orí yìí kò jẹyọ nínú ayé lọ́ọ̀tì fúnra rẹ̀ kò jẹ́ pé lákọ́kọ́ gan èsùn kò yẹ kẹ́ ẹ wá dérú ibẹ̀ ni ṣùgbọ́n torí pé ibẹ̀ lójú ọni ó dàbí pé alẹ́ ibẹ̀ ó ṣe yòyòyòyòyò wọn kàn ń gbè síbẹ̀ wí á dáa òun ní mójú kòkòrò kò mú lọ síbẹ̀ kò fẹ́ ojú kò fẹ́ ti ẹran ara àti ìgbéraga ayé òun ní tì níyà sínú ìgbé ayé Sódómù kí Jésù ti wí nínú Lúùkù orí kẹwàá ẹsẹ̀ kejìlá afẹ́rẹ́ sàn kó Sódómù òun Gòmórà jù fún ìlú wọn ni jù fún ìhàn ọ̀nìyàn kégbé lóde òní lógbà kí dájọ́ Ọlọ́run bá ká sí oríran kéhùn kò á ṣe bóyá àwọn náà gbénu Sódómù wẹ́ẹ́ rà lébẹ̀ wẹ́ẹ́ tà lébẹ̀ nǹkan Ọlọ́run fẹ́ ni pé kó ronú pọ̀ àdá ẹ̀ṣẹ̀ rẹ̀ kó ta kété kó yọ ààrẹ kò lá àwùjọ ìra Sódómù òun Gòmórà torí pé òdájọ́ gbígbóná ìdájọ́ burúkú lè bọ̀ lórí ayé ràn. Àsálà kó ẹ̀mí rẹ kí o parun kó wá sórí ran ẹ máa bá a jẹ́ tẹ̀rẹ̀ wẹ́ alópa àtòpín nínú ọ̀nà burúkú Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà kọ̀dẹ̀ sá àsálà fún ẹ̀mí rẹ̀ kárí ibi dé sílé ìjọba Ọlọ́run ire o.